ṣeé ṣe kí ìjà burúkú kó bẹ́ sílẹ̀ láàrin gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí òmìnira tí wọ́n fún àwọn ìjọba ìbílẹ̀ kúrò lábẹ́ àwọn gómìnà yun local government autonomy. Ẹ rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé àwọn ìjọba ìpínlẹ̀ ìyún àwọn gómìnà mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè lọ sí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè yìí ìyún Supreme Court of Nigeria pé kí wọ́n gba ìṣàkóso ìjọba ìbílẹ̀ kúrò lábẹ́ àwọn gómìnà tó jẹ́ pé bí owó bá ń bọ̀ fún ìjọba ìbílẹ̀ lóṣooṣù ọ̀rọ̀ àwọn gómìnà ló ń dé sí èyí táwọn gómìnà kì í kó fáwọn alága ìjọba ìbílẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń ná ní ìnákúnà ni tó sì jẹ́ pé ilé ẹjọ́ tó ga jùlọ ó dá ìjọba àpapọ̀ àti Tinubu láre tó sì fìdí àwọn gómìnà tó fi jẹ rẹmi. Ariwo ayọ̀ ló gba gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà tí inú àwọn èèyàn sì ń dùn pé bí owó bá ń lọ sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ tààrà yóò tó mú kí ìlú yàtọ̀ nítorí pé ìjọba ìbílẹ̀ ló súnmọ́ àwọn mẹ̀kúnnù jù. Ṣùgbọ́n lẹ́yìn ìdájọ́ náà ni Mákindé máa fi ìbànújẹ́ hàn sí ìdájọ́ náà. Kódà ọkùnrin náà bínú tó ní ṣe ń tó kàn lọ́rọ̀ Tinubu àti ìjọba àpapọ̀ rèé lásìkò tẹ́bi ń pa àwọn ọmọ Nàìjíríà. Ó lọ́rọ̀ pọ̀ fẹ́ gbọ́ òmìnira kúrò lábẹ́ àwọn ìjọba ìbílẹ̀ fẹ́ gbòmìnira kúrò lábẹ́ gómìnà ló wá bá Tinubu àti ìjọba àpapọ̀ tó sì ní Tinubu kò lè máa kọ́ àwọn ní táwọn yóò ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣá o, Mákindé ò máa dúró sórí ìjà tó ti ń bá Tinubu jà yìí o. Níṣe mà ní ọ̀rọ̀ tó bẹ́yìn yọ ní òpin ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá nígbà tí gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ pátápátá tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa ṣe ìpàdé pàjáwìrì tó sì kéde wípé àwọn ò fẹ́ òmìnira o, àwọn fẹ́ máa wà lábẹ́ gómìnà Ṣèyí Mákindé ni. Àwọn alága ìjọba ìbílẹ̀ náà ìyẹn alága ìjọba ìbílẹ̀ 33 local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jẹ́ kó di mọ̀ pé bí owó àwọn bá ń bọ̀ àwọn ò fẹ́ kó wá sọ́dọ̀ àwọn tààrà kó máa gbọ́dọ̀ Mákindé lọ àtọ̀dọ̀ ẹ̀ làwọn tó fẹ́ máa gbowó àwọn tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé láti àsìkò yìí lọ àwọn kò sí nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ káàkiri Nàìjíríà yan àgàn mọ́ pé àwọn fẹ́ dá dúró nítorí pé ẹgbẹ́ náà ó faramọ́ ìdájọ́ ilé ẹjọ́ pé káwọn ìjọba ìbílẹ̀ kan lómìnira tó sì láwọn ò faramọ́ ń tàwọn nítorí pé ó tako òfin Nàìjíríà. Ní báyìí ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé sọ lórí òmìnira tí Tinubu fún tí ilé ẹjọ́ fún àwọn alága ìjọba ìbílẹ̀ lábẹ́ ọ̀rọ̀ tó sọ sí Tinubu àti ìgbésẹ̀ táwọn alága ìjọba ìbílẹ̀ abẹ́ ìtàn gbé báyìí ó ṣeé ṣe o kó di ìjà burúkú láàrin wọn àti Tinubu láìpẹ́ jọjọ tọ́rọ̀ ọ̀hún sì ń gbóná tí àwọn èèyàn sọ nípa ẹ̀ lórí ẹ̀rọ ayélujára dàsìkò yìí.